ọ̀rọ̀ àwọn ọ̀rùngbọ̀n ọ̀rọ̀ ẹni tí ò ní ọ̀rùngbọ̀n torí pé ń bẹ nínú fundamental human rights tóyìnbó ń pariwo nígbà ń bá wù ọ̀fẹ́ dárùngbọ̀n rẹ̀ sí kọ́dá sí ẹ̀ ń bá fẹ́ fa kọ́fà ń bọ̀ lọ́wọ́ wà nù òfin Nàìjíríà tiwa wípé àwọn èèyàn mójútó fundamental human rights nítorí pé ó wù èmi tí mò ń ṣiṣẹ́ kí n dárùngbọ̀n sí òfin wo lọ́wọ́ ní kí n fà ẹni tó sì fẹ́ fà kìí ṣe pẹ́sìn wọ́n ní nínú ẹ̀tọ́ táwọn fọ́ọ̀mù èèyàn ó ní pé bó bá ṣe fẹ́ ẹ dákun mo dárùngbọ̀n sí sóní kí n má mà báyìí mo dárùngbọ̀n sí ó ní kí n má mo lè mú àbá ń tanra wá jẹ àbá fárùngbọ̀n náà tá a fá gbogbo ẹ̀ tá a lo ẹ̀wù tó yọ gétọ̀ tó kan bí tá a ti ṣiṣẹ́ tá a rí sẹ́sẹ́ ńkọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ má fi irọ́ ṣe kẹwọ́ kò sí irọ́ tó fẹ́ fi ṣe kẹwọ́ fún Olúwa ẹlẹ́dàá wa tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù lẹ́yìn wọn àgbà náà iṣẹ́ yìí tó o bá ló ṣe ní tó fi máa takùtì Allah yọ pọ̀ fílẹ̀ mọ̀nà lọ ṣiṣẹ́ mi má ti ṣe pé túláàsì nítorí pé ìjọba náà kò lè sọ fún ọ pé kò ṣiṣẹ́ tó náà mọ̀ pé dájú sáká ìtakùtì Allah lọ́wọ́ à ń bẹ̀ ìjọba gan fi àyè lẹ̀ pé ẹsẹ̀ sí yín àmẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bí Nàìjíríà ti ṣe wà nù níbo ni ìjọba ti sọ pé má ṣẹ̀sìn rẹ nítorí pé òun ṣiṣẹ́ ìjọba ń bo mú wá tó bá rí mú àmà fún ọ lẹ́bùn torí ẹ̀ ká má fi rọ́ọ̀sì kẹwọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwa fi lè pe àwọn ọ̀gá nídìí àwọn ṣe àmójútó ààbò òlu ẹnjí ìsàrò òfin tó dé sẹ́yìn ẹ má kìbọ̀ o nítorí pé látara bẹ́ẹ̀ ẹ ní àwọn ọmọlẹ́yìn tó dáa nítorí pé àwọn mùsùlùmí wà táwọn fẹ́ ṣe iṣẹ́ púpọ̀ ẹ sì mọ̀ pé tí mùsùlùmí bá wà lẹ́nu iṣẹ́ wọ́n máa ṣe fọkàn tán àwọn mùsùlùmí máa fi bẹ̀rù Allah àwọn máa fi ṣiṣẹ́ nígbà tí mùsùlùmí bá ti wá mọ̀ pé tí wọ́n bá wọ ẹnu iṣẹ́ yìí wọ́n jẹ́ máa takò ti Allah gbogbo ohun tí màá ṣe ń bẹ̀ kò ní bá òfin ẹ̀sìn Islam mímu wọ́n mọ̀ sá fún sẹ́wọ̀n ni torí ẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọn ò ní ṣiṣẹ́ tọkàntọkàn lẹ́ẹ̀kan máa rí àwọn ẹni tó jẹ́ pé wọn ò ní kọ̀ pé kí nǹkan bàjẹ́ àwọn ni wọ́n pọ̀ lẹ́nu sẹ́wọ̀n torí rẹ̀ ẹ má tàtàrà pé jọ̀gà kẹ́ ẹ máa ṣe àwọn òfin àtọwọ́dá tẹ́ fi máa lé àwọn mùsùlùmí jìnnà sí àti kópa nínú tó yẹ káwọn náà wà ń bẹ̀ ẹlẹ́yìn ìjẹba wọ́n ní àwọn ti mọ̀ ike tó a bá wá sí jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ ìgbà tí ìmáàmù bá ń sọ kútùbà ipa àgbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pàdé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa nínú rẹ̀ débi pé àti ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó dáa dèpòdépò pa sọ̀rọ̀ burúkú nítorí pé tẹ́nìkan bá ń sọ̀rọ̀ lọ́jọ́ jùmọ̀ àti wọ́n bá sọ pé kó dákẹ́ ọ̀rọ̀ tó dáa ni Ànábì lóòótọ́ gbọ́dọ̀ sọ tó tó bá sọ faqad laghawta ó ti sọ̀sọ́kùsọ̀ ẹgbà wa sì fi hàn wá nínú ẹgbà wa mi wípé laghawta la jumu'ata lak ìtumọ̀ rẹ̀ ní pò ní jùmọ̀ torí délé yìí wọ́n wá ní ọ̀dà à ń bọ̀ wá mọ́ṣáláṣí àti ìdè mọ́ṣáláṣí ṣùgbọ́n gbohùngbohùn ó ń gbé ohùn ìmáàmù wá fún wa sátìgbà náà láti ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣebí mùsùlùmí ni wọ́n ta ló ní kọ́ pẹ́ tẹ́lẹ̀ náà ìwọ náà ni wọ́n ń bá wí ṣé bó ti yẹ kó ti dé mọ́ṣáláṣí ti pẹ́ tó fi wá jẹ́ pé ńgbà tí lè máàmù tó ti bẹ̀rẹ̀ kútúbà ni wọ́n ń bọ̀ ó kọrin òní wọ̀wé màláìka bẹ́ẹ̀ l'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kẹsìn fún kankan bí nǹkan eré bí ẹ̀fẹ̀ tó bá wù mí máa ṣe bọ́pọ̀lọpọ̀ ti ṣe mẹ́sìn nù láì mọ̀ pẹ́sìn náà ni ó kù tí ó ṣẹ́kù nígbà tá a bá kúrò láyé ń bì báyìí. akramakumullah Islam dáa púpọ̀ Islam ò sọ pé kẹ́ fọjọ́ kan máa sùn lé Islam ò sọ pé kẹ́ fẹjọ́ kan máa lọ síbi iṣẹ́ tó fi dórí ọjọ́ jùmọ̀ Islam ní kẹ́ gbá bí iṣẹ́ yín lọ àmọ́ Islam sọ fún wa pé ẹ tètè máa dé jùmọ̀ nítorí kẹ́ ẹ lè bá wa ń pọ̀ ẹni tó fi ràkúnmí tó fi wá ojú re Allah bí ó sì jẹ́ bẹ́ẹ̀ kọjá màálù bí ó jẹ́ bẹ́ẹ̀ kọjá gbò bí ó jẹ́ bẹ́ẹ̀ kọjá díẹ̀ bí ó jẹ́ bẹ́ẹ̀ kọjá ẹyin lẹ́yìn ẹyin ò ní nǹkan kan tó gbà nítorí pé tí ìmáàmù bá ti dé ó ti parí àwọn màláíkà tó ń kọ orúkọ ẹni tó wá tí wọ́n máa ń dúró lẹ́nu lẹ̀kùn àbáwọlé gbogbo Ànábì ní tí ìmáàmù bá ti dé tó bá gorí mímbàr àwọn màláíkà kàwé wọn yóò dípò kọrí ọwọ́ ìwé ẹni tó wá sí jùmọ̀ torí ẹ̀ kí ló dé ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ìgbà tó bá kú dẹ̀dẹ̀ tó ń ṣe kọ́ ọmọ ló máa dé àwọn míín wà tó ṣe pé at-tashahhud tí wọ́n fi sálámà ní máa bá ẹ dákun sọ dáa bẹ́ẹ̀ Islam tó ní àníkọ́ ọmọ lọ bí iṣẹ́ rẹ lọ́jọ́ jùmọ̀ Islam tó tún ní fa idha qudiyatis salatu fantashiru fil ard nígbà tí wọ́n bá ti parí sọ̀láàtì ẹ fọ́n ká lórí ilẹ̀ ẹ gbà bí iṣẹ́ yín lọ
ọ̀wọ́ àsìkò péréte tó fi wá mọ́ṣáláṣí ṣe náà láwọn máa sá sẹ́yìn ẹlòmíín gbà tó bá ti gbọ́ pé wọ́n ń pe sọ̀látùl jumu'ah gbà náà wọ́n sọ ẹ́ńjìnì tírélà kalẹ̀ wípé àwọn ò lè fi ẹ́ńjìnì lẹ̀ báwọn torí nǹkan lè sọnù ẹ má gbàgbé láti gbé ẹ́ńjìnì wọ sàárè yín kẹ́ ẹ lè máa bá ṣẹlẹ̀ lórí ẹ̀ níjọ́ tẹ́ ẹ bá kú ẹni tí wọ́n ti ń gbọ́n tí ìmáàmù sọ kó gbẹ́nu lọ́ọ̀ni kò gbọ́dọ̀ sọ̀rọ̀ òfin ṣẹ̀ríà sọ fún wa pé téèyàn bá ń bẹ níbi tí ìmáàmù ti ń sọ kútúbà lọ́jọ́ jùmọ̀ yẹn èèyàn wá gbọ́ ní tí ìmáàmù sọ àmọ́ èèyàn ò ti torí rẹ̀ sọ̀rọ̀ èèyàn ò gbárù ládátẹ́ni tí ń gbọ́ ní tí ìmáàmù sọ tọ́tàtàrí rẹ̀ má sọ̀rọ̀ irú ládá tí ó gbà lèèyàn náà gbà torí de eléyìí ká mójútó eléyìí o mọ̀ ń lọ bí alọ́ alá ni mọ̀ ń sálọ alá lọ́ ni à ń sì ń gbọ́ ní tí ìmáàmù sọ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ náà. Jazakumullahu khairan Sheikh, Jazakumullahu khairan. 08085677726 08085677726 fáńtàn bẹ ní Nàìjíríà nù +234 8083293896 +234 8083293896 fáńtàn bẹ láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá yìí gbogbo. ẹ lórúkọ yín bí ẹ ti ń pè yìí o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ yín bí ẹ ti ń pè náà. Ìbéèrè yín. Àkọ́kọ́ ni kórúkọ yín ó pè fákèsì kò sórúkọ tí ń jẹ́ Abdul Kamal nínú Islam báyà tètè rántí ó kọ ara yín ni fẹ́ràn kí n táwọn èèyàn ń rò pọ̀ àmọ́ Abdul Kamal kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam so ọmọ tí ọpẹ́kẹ́ tó pa àkíkọ̀ fún tọ́mọ ti dàgbà dípò pé ọ̀ǹgán ti ń jẹran kò sí nǹkan tó sọ fún alábẹ́ òfin ṣẹ̀ríà pé kò lè jẹ́ ń bẹ̀ lẹ́yìn náà ìbéèrè nínú àwọn ìbéèrè tó ní ìtumọ̀ lélẹ́yìí wà nítorí pé ẹ mọ̀ pé táwọn bá ń gbá àwùjọ tẹ́bọ̀ wà àwùjọ tí wọ́n ti gbà fún Allah lọ títí wọ́n máa ń ro irú àwọn àròrí hùn pé tọ́mọ bá jẹ nínú ẹran àkíkọ̀ rẹ̀ sí òní kú mùsùlùmí là wà gbogbo àwọn gbàgbọ́ rádaràda kàtàkàtà kò sínú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ńgbà tó wà rọ́ńdó nítorí mo má jẹ nínú ẹran àkíkọ̀ nígbà gbogbo ara lè ń jẹran òun náà nípa ọmọ polówó ìjẹran ẹ̀ wá pẹ́ síbẹ̀ yìí lẹ pẹ́ kẹ́ tó pa àkíkọ̀ rẹ̀ ẹ máa jẹran ẹ máa wòran ẹ dákun ẹ fọmọ lẹ́ran kọ́ jẹ jàre. ẹ lọ́kọ̀ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Láti ìbéèrè yín pápápá. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ owó pé ṣùgbọ́n kí ni òdiwọ̀n rẹ̀ ní gíga. Ìbéèrè mẹ́lẹ̀kejì òun ni àwọn òní tó fẹ́ gbẹ̀rún tó ti sọ láti lọ́wọ́. Ẹni ẹlẹ́kẹta wá wọlé. Ẹni ẹlẹ́kẹta tó wọlé ẹ̀ tó máa jó sẹ́yìn ó máa fún ìmáàmù síwájú ní àtúbà wọn ti máa ṣe àárín ẹ̀. Ìbéèrè mẹ́lẹ̀kẹta àwọn náà ní pé ẹni tí ó pẹ́ lórí tó jọ ìsọ̀lá bẹ́ẹ̀ fún ní ìdí rákàtó ó wá jọ ìwọ̀n ó bá wọn sí rákàtó bẹ́ẹ̀ ìgbà tó ń jọ rákàtó tó bá yẹn padà nǹkan wá sí wọlé tó lẹ́gbàá tó jọ yẹn rẹ̀. nǹkan tí ẹni tí ń ṣe sọlá tí ó fi dí gàgà wájú ẹ̀ yọ ga lọ́nà tó ṣe pé ẹni tí máa ń lọ tí ń bọ̀ wọ́n tàtàrà rẹ̀ mà í pé lágbájá yìí ó ń ṣe sọlá ó sì fi nǹkan yìí díwájú ẹ̀ nítorí pé ká má bàa gba àárín rẹ̀ àti tó fi díwájú. yọ ga gẹ́gẹ́ bí ẹ̀yìn àpótí tí wọ́n máa ń gbé lórí ràkúnmí ẹ̀yìn àpótí tí wọ́n máa ń gbé lórí ràkúnmí ó máa ń ní igi sọ̀nsọ̀ kan tó gùn sókè tó bá ti ga lọ́nà tá a fi dá a mọ̀ òtítọ́. wọ́n ní tí èèyàn méjì bá ń ṣe sọlá tẹ́nì kẹta wá dé ṣé wọ́n ti ẹni tó jẹ́ ìmáàmù síwájú ni àbí yóò fa ẹni tí ń ṣe sọ̀láàtì pẹ̀lú ìmáàmù sẹ́yìn tí ìmáàmù ó fi wà níbi tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú ẹnìkan tó ń jọ ń ṣe tẹ́lẹ̀ èyí tó bá rí kẹ̀sì kò sí wàhálà ń bẹ̀.
bákan náà wọ́n ní táwọn bá ń ṣe sọ̀lá táwọn bá rákà méjì nínú mẹ́rin nàtàwọn á dìde táwọn fẹ́ mú méjì tó kù wá ẹnìkan wá dé ó tún fẹ́ darapọ̀ máwọn káwọn di imam àti ṣàlàyé rẹ̀ pé èyí tó dọ́gba táwọn mú ó ní pé wọ́n gbọ́dọ̀ gbà náà. 08085677726 plus 2348083293896. ẹjẹ́ kí wọ́n fi tó wa létí pé tíra àti àpè ní Bulugul Marami ti al-Hafiz Ibn Hajar rahimahullah tí Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ tí wọ́n bá tú sí èdè Yorùbá wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ fún wa láti máa rírà lówó ẹgbẹ̀rún 9,000 naira 9,000 naira péré. bákan náà tíra àti àpò ní ìdájọ́ idán agbègbè àtàwọn nǹkan mìíràn tó jẹ́ máa ìyẹn náà bẹ́ẹ̀ kalẹ̀ tí wọ́n ti bá a tú sílẹ̀ sí èdè Yorùbá. tíra tí ó ń sọ̀rọ̀ nípa àdìsọ́kà Ahlus-Sunnah wal Jama'ah ìyẹn náà ò gbẹ́yìn wọ́n ti bá a tú sílẹ̀ ní èdè Yorùbá tá a lè máa rí kà lọ́nà tí ọmọ bàyí wáyé kéèké. tíra tí ó ń sọ̀rọ̀ nípa bí sọ̀láàtì Ànábì sallallahu alaihi wasallam bó ti ṣe rí gẹ́lẹ́ wọ́n ti bá a ṣe ìtumọ̀ eléyìí náà sílẹ̀ ní èdè Yorùbá. bákan náà tíra tí ó ń sọ̀rọ̀ nípa àwọn àdúrà ààbò mùsùlùmí táàbí ní máa fi kókó sẹ̀wá méjèèjì gbára wọn lọ síbi tí ò yẹ láti wá fi délẹ́bọ ìyẹn náà ń bẹ́ ń kalẹ̀ fún wa láti máa rírà lẹ́jẹ̀ wọn ni. bákan náà tíra tí a pè ní kìtàbù tawhid ìyẹn náà ń bẹ́ ń kalẹ̀ lówó ẹgbẹ̀rún 2,000 náírà wọ́n ti bá a tú sílẹ̀ ní èdè Yorùbá. tíra tí a pè ní sọ̀láàtì jánásà àwọn ni wọ́n bá a kọ́ wọ́n sì ti bá a tú sí èdè Yorùbá ní owó 1,500 naira. tíra sọ̀láàtì jánásà yẹn bó ti ṣe wá wà ní èdè Yorùbá ó tún bẹ ní èdè òyìnbó ní iye kankan náà 1,500 naira náà ni. tíra àti a pè ní Umdatul Ahkam ìyẹn náà ń bẹ́ kalẹ̀ ní owó ẹgbẹ̀rún 4.5 náírà lọ́wọ́lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé n tó súnmọ́ jùlọ náà ni pé láìpẹ́ láì jìnnà kó padà wá di ẹgbẹ̀rún 5.5 náírà 5,500 naira ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń bẹ lówó ẹgbẹ̀rún 4.5 náírà aláàṣẹ rán ọ̀fẹ́ nípa kan láti ní yóò sì jẹ́ kọ́jà ìbàlẹ́jọ́ dára fún aláyé àti ní àlìkìyàmù. ẹ ló kọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó bá ní ẹsẹ̀ ń pè. ìbéèrè yín. Alhamdulillah. náà ẹjọ́ yá bá bàbá. à ń gbọ́ yín ẹjọ́ yá pàpàpà lórí àsìkò. onígbé ẹni tó fi owó haram tó fi lọ sí hajj tó lọ ní hajj àdúgbò ní hajj. Alhamdulillah. ẹni tó ṣe pé ọkọ rẹ̀ kú lásìkò ìgbà tó lọ ṣiṣẹ́ hajj so tó bá jẹ́ pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ pé bó ti ṣe gbọ́ ìròyìn pọ́kọ ṣaláìsí yẹn náà ni wọ́n máa bọ̀ wálé kọ́ máa bọ̀ wálé ni nílẹ̀ ìlòfin Allah àmọ́ tó bá pé kò lè rọrùn pé kọ́ máa bọ̀ wálé báwọn tó bá ti parí iṣẹ́ hajj yóò gbìyànjú láti wà nínú àwọn ọkọ̀ àkọ́kọ́ tí ọkọ̀ létí máa padà bọ̀ wá sórílẹ̀-èdè wọn nítorí kó lè bá wa jókòó ìdà. ẹni tó wá mú owó haram tó fi lọ ṣiṣẹ́ hajj ó dájú wípé onítọ̀hún ó ti ṣe nǹkan tó takò òfin ṣẹ̀ríà owó tó tọ́ tó mọ́ òun náà lówó tá a máa fi ṣiṣẹ́ hajj nítorí pé ẹni tó lọ́ọ́ fowó haram ṣiṣẹ́ hajj anabi sallallahu alayhi wa sallam onígbà tó máa ń ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ńlọ olùdánilóhùn kan ti máa dán ọ lóhùn pé la labbaik wala sa'dik ọ jẹ́ pé Allah lẹ́yìn jíjẹ́ pé rẹ ò sì ní sórí rẹ lẹ́yìn orí rẹ nítorí pé zaaduka haram ẹ̀ńtọ́ palẹ́sì tó fẹ́ lọ fi ṣiṣẹ́ hajj haram torí délé ẹ̀sìn kìí ṣeré tó bá ti lówó tó dáa má wulẹ̀ dábàá rẹ̀ á ń bọ̀sibọ̀si pọ̀ tẹ̀kọ̀ létí pọ̀ lọ ṣiṣẹ́ hajj kìí ṣe pé bí à ń lọ lóyìnbó ọfẹ́ lọ máa bò nílùú tí wọ́n ṣe rí ọfẹ́ lọ lajú ọfẹ́ lọ nánà dànù kìí ṣe bẹ́ẹ̀ ní iṣẹ́ hajj ìjọsìn orígun kan nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún tó bá ti lówó tó dáa ò lágbára rẹ̀
ẹni tí ó sì lágbára rẹ̀ kò sẹ́ni tí ó bi léèrè pé kí ló dé tó ṣiṣẹ́ hajj náà. Jazakumullahu khairan Sheikh. Ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìjókòó alálùbáríkà ní tá a mọ̀ sí Hudan wa Bushra tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àbọ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kan bí idhnillahi ta'ala yóò tún wáyé ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bí idhnillah kì í ṣe tọ́lá oṣù mọ́ ti ọ̀sẹ̀ tó ń bọ̀ bí idhnillahi ta'ala yóò wáyé ní Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní aago 10 àárọ̀ gẹ́gẹ́. Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ l'Ógbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì mọ̀ dá lẹ́kọ̀ọ́. Ọjọ́ sátọ̀dẹ̀ tá a sọ pé yóò wáyé òun ó ṣe déédéé ọjọ́ 6 oṣù keje 2024 bí idhnillahi ta'ala Allah yóò ṣe nǹkan ajú ìgbà náà lọ. Hello, kan ibi tí ń pè yìí. Aleykum salaam. Aleykum salaam. Ìmọ̀ ìbéèrè yìí. Ó ti yé. Ìbéèrè mi. Ó ti yé. Ayẹ́kùnà ṣe. Ẹ lórúkọ yín o. Láti wo? Ìbéèrè yín pápákọ̀. Alhamdulillah. Ìbéèrè tí wọ́n ṣe láti Ayọ̀bọ gbé téèyàn bá jó obìnrin tó lọ lọ́kọ níbì kan wọ́n á sọ pé ní ìdílé àwọn ọkọ yẹn wọ́n ní àwọn kinní kan wọ́n pè lóró ìdílé wọn eléyìí tó ṣe pé obìnrin yìí náà gbọ́dọ̀ bá wọn kópa nínú rẹ̀ ní gbogbo àti bá ń ṣe torí pé àìjẹ́ bẹ́ẹ̀ aburú báyìí ó lè ṣe àwọn ọmọ tó bá bí táwọn náà lè kópa ń bẹ̀ àwọn gẹ́gẹ́ bí obìnrin tó lọ lọ́kọ nílé wọn táwọn ò sì fẹ́ káburú kó sí ọmọ àwọn. Àkọ́kọ́ mùsùlùmí làwa ọ̀rọ̀ ìdílé òṣòro ìdílé eléyìí Yorùbá level ni mùsùlùmí làwa a gbọ́dọ̀ fẹ̀sìn wa ṣeré a gbọ́dọ̀ tìtorí pé ọlọ́kọ kò di mùṣíríkà ọ̀ṣẹbọ gẹ́gẹ́ bí wọn náà sì gbọ́dọ̀ tìtorí pé ó fẹ́yàwó kò di mùṣírík ọ̀ṣẹbọ mùsùlùmí làwa gbogbo tó bá ti takò fi ẹ̀sìn Islam mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe torí rẹ̀ ẹ wádìí dáadáa kó tó di pé tí ìyàwó fẹ́ni tẹ́ fẹ́ tó fẹ́ fẹ́ yín ẹ wádìí dáadáa ṣé mùsùlùmí gidi ni wọ́n lágbolé wọn àbó lóró dé tó bá jẹ́ pé wọ́n lóró kan lé wọn mùsùlùmí ni wọ́n tó ní fẹ̀sìn rẹ̀ lẹ̀ wá ọkọ tiẹ̀ síwájú ọkùnrin kọ̀tán láyé bẹ́ẹ̀ náà ni tó bá pé ìyàwó rẹ̀ àwọn náà ní orò ìdílé kan tó máa ń ṣe ń tilé wọn tọkọ gbogbo kálukú àwọn ọmọ wọn obìnrin gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ so tó sì jẹ́ pé ìwọ ò ṣetán láti fi ìsìláàmù rẹ̀ lẹ̀ kó wá dágbére fàlìjánà pọ̀ fẹ́ jọ́ máa bẹ̀ wáyàwó tẹ̀ síwájú obìnrin kọ̀tán láyé torí délé yìí ká kíyè sára èyí ṣe pé ńgbà tí bá ti wá kó sínú agbami aburú màánà lẹ́ẹ̀ma wá bò lẹ́sẹ̀ fẹ́ wẹ̀ jáde kúrò ń bẹ̀ kúkú yẹra fún aburú nǹkan kọ́ ọmọ bára rẹ nínú rẹ̀ kọ́ ọmọ ṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀nà tó fẹ́ gbà sájáde ń bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá bá rákà méjì ní sọ̀látul ìṣà rákà méjì eléyìí tí àwọn ọba ń bó làwọn ó ti ṣe mú wá bẹ́ẹ̀ ti ṣe mú wá ní pé ka Fátíhà nìkan ní jẹ́jẹ́ nítorí pé méjì tẹ́yìn báyìí òun làkọ́kọ́ tiyín méjì tó kù òun náà ní méjì rákà kẹta àtẹ́lẹ̀ kẹrin tiyín ẹni tó pè látọ̀fà wọn ní táwọn bá tíyàwó àwọn bá lóyún tó lọ sí ibi tí wọ́n ti lọ ya skáàni àwọn ọmọ wò wọ́n á pọ́kùnrin lọ́mọ àbóbìnrin sáwọn ò ti ṣẹ̀ sí òfin Allah ṣẹ̀ sófin Allah nítorí pé àwọn tí wọ́n rí nínú àwòrán tó wà wájú wọn òun náà ni wọ́n ń sọ kìí ṣe pé àwọn náà ń ṣe rajman bil ghaib kìí ṣe pé àwọn náà ń sọ nǹkan tó ṣe pé wọn ò rí níta ń rí ni wọ́n ń sọ wọ́n rí máṣíìnì yẹn tó ń kọ àkọọ́lẹ̀ wọ́n kọ àkọọ́lẹ̀ pé báyà y àbí x so látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ bọ́kùnrin ni àbóbìnrin ṣùgbọ́n a kì í gbára lé tí wọ́n sọ
a kì í gbára lé a kà á kún pé ó ṣèṣe ó sì tún ṣèṣe àìmọye ẹni tí wọ́n sọ fún pé tí wọ́n rí nínú scanning machine lọkùnrin tí wọ́n bí obìnrin ẹni tí wọ́n sì rí pé obìnrin ni tí wọ́n bí ọkùnrin kọ́ ṣé àní pé wọ́n pààrọ̀ ọmọ tó nítorí délé yìí àní fi sábẹ́ pé n tá a gbọ́ yẹn n tó dájú tó àdá ni tí ó sì lè yí padà rárá so eléyìí ó sì takun tó ló wá sọ pé wa ya'lamu ma fil arham pé Allahu ló máa ti ń bẹnu àpò bí ní ti ń bẹnu àpò bí yìí iṣẹ́ wo ni ó gbélé ayé ṣe Allahu ló mọ̀ ní ti ń bẹ nínú àpò bí yìí bóun lọ́jọ́ orí rẹ̀ ó ti ṣe gùn tó Allahu ló mọ̀ ní ti ń bẹ nínú àpò bí yìí ǹjẹ́ olóríire ni àbó lórí ibú Allahu ló mọ̀ bákan náà ní ti ń bẹ nínú àpò bí yìí títọ́ bá délé ayé tán ṣé kí ó ní ọmọ ní àbíwè kò sí scanning nínú àpò bí yìí ẹ dákun sólówó ni àbáláì ni tálákà ní ọjà ẹni àbẹ́ni tí ó lówó tó bá sì lówó sówó wọn pọ̀ tabua ni àbí ọmọ wọn bá ta lọ́mọ nàìjíríà ni ó gbé ni àbí ọjà pa ta lọ́mọ so gbogbo eléyìí ta lọ́mọ wa ya'lamu ma fil arham ọmọ lọ́wọ́ kí ni ìtumọ̀ eléyìí eléyìí náà kì í ṣèṣe àwọn mùsùlùmí bọ́ọ̀lù ẹ̀sìn so nǹkan mọ́ ọmọ lọ́wọ́ pé kí ni sẹ́lẹ̀yìn fẹ́ dí ọmọ lọ́wọ́ pé kó hu eyín kọ́ máa hu eyín torí ẹ gbọ́dọ̀ so nǹkan kan mọ́ ọmọ yín lọ́wọ́ tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ so nǹkan kan mọ́ ọmọ yín dì tẹ́ bá jẹ́ mùsùlùmí pé torí pé ọmọ ń hu eyín kọ́ máa yàgbẹ́ torí délé ẹ já kú o bẹ́ẹ̀ là Nábì sallallahu alaihi wasallam lórí tí sàábé kan fi ìfúnpá sókè apá rẹ̀ Ànábì wa ní kí n lélẹ́yìí ó ní ó máa ń gbani lọ́wọ́ iṣan tí máa kó àárẹ̀ bá ní lápá ni Ànábì ní enzeha já kú o lápá rẹ̀ la taziduka illa wahnan kò ní sàlékún kankan fún ọ ju ìkọlẹ̀ bá ní lọ wa innaha law baqiyat fika hatta mit ma aflahta abadan tó bá ṣẹ́kù lápá rẹ̀ tó fi kú òní sóríire láíláí so nítorí délé ẹja kú lọ́wọ́ máa ń nà. Hello. Naam, ìbéèrè yín. Alhamdulillah wọ́n ní àwọn fura pé táwọn máa ń ṣe sọláàtì lẹ́yìn imam tí imam bá ka wat-tin waz-zaytun tó wá kàdé parí pé alaysa Allahu bi ahkamil hakimin àwọn kan nínú àwọn jàmáà máa sọ pé bala wa nahnu ala dhalika min ash-shahidin ṣé nǹkan tí wọ́n ń ṣe yẹn dáa tó máa ń ṣe bẹ́ẹ̀ kó burú tẹ́ ẹ̀ bá sì wí bẹ́ẹ̀ kó bàjẹ́ nítorí pé alaysa Allahu bi ahkamil hakimin bákan náà alaysa dhalika bi qadirin ala an yuhyiya al-mawta àti àyà kẹta àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ló wá ti ń ṣe béèrè tá à ń pè ní istifhamun taqriri so ó wá nínú àwọn ẹgbàá wa kan pé ọ̀kan nínú rẹ̀ tá a bá wí bẹ́ẹ̀ níparí rẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn yòókù kò sẹ́rì torí ẹ̀ la sọ pé tó ń bá wí kò burú tí wọ́n bá wí kò bàjẹ́ wọ́n ní tí ìmáàmù bá ń ka àwọn àyà tó parí Suratul Baqara àbáwọn àyà míì nínú Al-Qur'an tó ládùúà nínú Rabbana Rabbana
sáwà àjàmá àtàwà lẹ́yìn rẹ̀ a lè máa ṣe àmì rárá o á fi ètè wa mété kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ sọ̀láàtì kìí ṣeré àmì báwo o gbọ́dọ̀ ṣe àmì kankan màdé ṣe pé wọ́n ń ṣe dùá qunut eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. wọn náà fura mọ̀ pé ní Canada ó ní sọ́júrì kan tó máa ń ṣe fáwọn apárí eléyìí tó ti pé tó máa ń ṣe yóò mú kí irun wọn máa hù padà lórí wọn tẹ́lẹ̀ náà ò sí nínú páàyí ẹ̀dá Allahu padà kò sí nínú páàyí ẹ̀dá Allahu padà pàápàá jùlọ tí ò bá ti ní ìpalára tí wọ́n fi ṣe sọ́júrì yẹn fún nítorí pé tó mú kórí ọ̀pá náà ní pé kọjá pé hormone kan tó máa ń ṣe sábàbí kí irun ó kù káríkárí eléyìí tó wà lára onítàn èyí tó lù wá fi sí kò tó fi lè mú kí irun ó kù káríkárí ká lè dára wa mọ̀ pé ìwà tí wọ́n rí irun lórí rẹ̀ tó ń sakọ ó wù Allah ni tó bá wù ó lè dá wọn náà lápárí. bákan náà ẹ̀rẹ̀ ló ń ké sepọ́ parí irun hérehère iná ló wà lórí rẹ̀ tẹ́ pé irun bẹ́ẹ̀bì kan kò sí ń bò mí irun tó ń bẹ́ẹ̀bì kan kò tó sí ń bò mí ẹ ti rìnrìn gan-an kẹ́ ẹ tó tún rí mi. so eléyẹn Allah ló máa ń sọ lára rẹ̀ bàbá ti ṣe fẹ́. tí ọba wa jẹ́ pé wọ́n bá ní nǹkan kan tán lè fún lóògùn tó bá mú tí irun ó hù lórí ẹ̀ àbí abẹ́rẹ́ tí irun ó hù lórí ẹ̀ torí ká ti mọ̀ páyé irun náà lórí tẹ́lẹ̀ náà ẹlẹ́yin ìjọba. Of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination, the collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tí ẹ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó Yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dẹ̀ náà sì ń bẹ rẹ́múrẹ́mú Al-Madina Schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center Papa Bede area Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Papa Bede area Ògbómọ̀ṣọ́, inspiring excellence every day. Hello, Koyo. Hello, Koyo. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín. Alhamdulillah ẹni tó jẹ́ ọkọ ọmọ tí wọ́n jọ jẹ́ bàbá kan náà ìyá kan náà ó ti di mahram fún ọmọbìnrin kejì wípé ìwọ ni kó fẹ́ ìkíní kó sì fẹ́ ìkejì báyìí lòfin Allahu azza wa jalla sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríà wọ́n ní á ṣọ́ra fún kí ìwọléwọ̀de kó máa ṣẹlẹ̀ púpọ̀ láàrin irú ọkùnrin yẹn àti obìnrin kejì yẹn nítorí pé mahramiya tiẹ̀ kìí ṣe ti ń lọ títí láéláé yóò máa wà dìgbà kan ni yóò wà lópin ìgbà tó bá ṣe pé èkejì sì jẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ nítorí pé tí ó bá kọ èyí tó fẹ́ lẹ̀ àǹfààní wà fún pé kó fẹ́ kejì àbí èyí tó fẹ́ bá kú eléyìí tó kù sì ṣẹ́kù àǹfààní wà fún kó tún lè fẹ́ òun náà táwọn òbí rẹ̀ bá fi fún un torí wọ́n sọ pé ìwọléwọ̀de irú àwọn màhárìmù yìí kò yẹ kó jẹ́ pé ń tá túlẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán gàdá nítorí kó má bàa lọ bí aburú ètò sì tún dáa jù náà ní wípé ẹran kórìsì méjì níbejì àwọn ìbejì kan wà tó ṣe pé wọ́n máa ń jọra wọn gidigidi tẹ́pẹ́ ni tí ó dá wọn mọ̀ yóò múra yàtọ̀ sí ìyá àbí bàbá wọn àwọn ìbejì kan sì wà tó ṣe pé
àwọn ìyàtọ̀ kan wà láàrin wọn tí ò lè pamọ́ sí gbogbo ẹni tó bá mọ nǹkan á ṣe ìyàtọ̀ láàrin wọn. tó bá yẹ pé àwọn ìbejì tó jọra wọn jù ní ewu ń bẹ ń bẹ nítorí pé àwọn ọmọ méjì wọ̀nyí tí wọn ò bá jẹ́ni tí ibi tí wọ́n ń gbé bá jìnnà síra wọn púpọ̀ ó ṣeéṣe káburú ọ̀sẹ̀lẹ̀. tó ọkùnrin yóò lè má fi ṣe ká kó wọn rò pé ìyàwó ni kọ́ má má ní èkejì ìyàwó nítorí ẹ̀ ká gbìyànjú láti ṣọ́ra náà. Hello, ọkùnrin o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ ni bàbá bá. alhamdulilayi téèyàn bá ti kú kò yẹ ká lọ àti pín ogún wọn lára gẹ́gẹ́ bófin ṣẹ̀ríyà bó ti ṣe fi hàn wá. tó bá wá ṣẹlẹ̀ wípé ẹni tó kú ti kú àti ìpín ogún ọ̀kan nínú àwọn ẹni tó kú náà tún kú ẹni tó kú yìí yóò jogún màmá rẹ̀ bàbá rẹ̀ tó ti kú ṣáájú yìí. ní tó bá wá jẹ́tọ̀ọ́ tiẹ̀ yóò lọ sọ́dọ̀ àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ láti jogún tiẹ̀ náà. irú ẹni tẹ́ ló kú lẹ́yìn ikú màmá wọn yìí ẹ lọ fọmọbìnrin sílẹ̀ ó ṣeéṣe kó tún fọkọ náà sílẹ̀ ó ṣeéṣe kó fòbí náà sílẹ̀ sá òbí rẹ̀ ọkọ rẹ̀ àtọmọ rẹ̀ ní òjògùn tí òjògùn lọ́dọ̀ ìyá tiẹ̀. Hello, ọkùnrin o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Láti ayọ̀bá àbí? Ìbéèrè yìí ò kú. Ó ti yé. alhamdulilayi. Hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tó bá yín bá bàbá béèrè yín. Ìbéèrè yín bá bàbá. alhamdulilayi ẹni tó sọ pé ó fẹ́ ṣe du'a al-istikhara yóò gbà pé òun fẹ́ ṣe àdúrà yẹn láti tàtàrà rẹ̀ mọ èwo ló lóore nínú nǹkan méjì tó ń dábàá ṣíṣe rẹ̀. èwo ló lóore kò pa dandan kó lálàá àbí kó má lálàá. àwọn nǹkan méjèèjì yẹn tó bá jẹ́ pé méjèèjì náà ló tọ́ òun ló bùkátà istikhara. ọ̀kan jẹ́ haram ọ̀kan jẹ́ halal kò bùkátà istikhara. nígbà tí méjèèjì ti jẹ́ ń tọ́tọ̀ wọ́n sì ti ń ṣe àdúrà istikhara lẹ́yìn tó ṣe sọ̀láàtù rẹ̀ kò sí nǹkan kan tí wípé kó mú kan nínú méjèèjì kó bẹ̀rẹ̀ sí ní ṣe lọ. tó bá rí tọ́kàn rẹ̀ balẹ̀ pẹ̀lú bó ti ṣe ń ṣe mímí kan miọ́ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àjẹpẹ́ tó rí wà ń bẹ̀ ni. so eléyìí ti tó òbúkátà kó rí dúdú àbí kó rí funfun kan. wọ́n á ní táwọn àwọn jẹ́ni tí wọ́n ń lálàá táwọn bá sì ti lálàá wọn máa ń gbàgbé kí làwọn lè ṣe sí kò sí nǹkan kan tó lè ṣe sí ó wu Allah pé kó gbàgbé lọ gbàgbé torí pé ńgbà mìíràn tó bá rántí ó rí i pé ó fi dàgbésí ayé ara rẹ̀ rú ni nítorí pọ̀pọ̀lọpọ̀ àlá náà lẹ́lòmíì ńlá tí gbèsè ayé rò nítumọ̀ má báyìí yọ tẹ̀bàlẹ̀ ni Allah ò ní káàbùrú ó sí ọ kí ló dé tó ọmọ sọ nǹkan tó lálàlà fáwọn èèyàn ó sì jẹ́ pa burú lọ́wọ́ àánú àlá rere òun náà lọ lálàárí ṣùgbọ́n ò lè sọ pàtó báwo ni rere náà ti ṣe rí tó bá ti jíjà ìjì ṣàdúà kó o sì sọ fẹ́ni tó nífẹ̀ẹ́ sí pé mo lálàpọ̀ rè kan ṣe mí so ó ti tó rere ọ̀sẹ̀lẹ̀ sọ wọn ò bùkátà pé kó o mọ àlá tó lá yẹn
bó o ti ṣe lè tú palẹ̀ ní wẹ́lẹ́wẹ́lẹ́ àbùkátà rẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ wọn máa fi dàgbèsè ayé ara wọn rú náà láwùjọ Yorùbá ń bí àlá náà lẹ́lòmíì máa lélẹ́ lórí tí gbèsè ayé rẹ̀ òfin nítumọ̀ má báyìí torí ẹ̀ tó bá rántí alhamdulillah tó bá jẹ́ rere lọ bá lálàárí sàdúà tó bá sì tún rántí alhamdulillah aburú lọ lálàárí sàdúà kó lọ ọmọdé ọ̀sẹ̀lẹ̀ eléyìí tó wá jẹ́ rere wọ ẹnìkan gbọ́ nínú àwọn tó fẹ́ràn jù eléyìí tó já burú lẹ́yìn tó ti sàdúà gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni nínú àwọn ẹ̀dá Allah aburú yẹn ò ní ṣẹlẹ̀ sí ọ eléyìí jẹ́ bó ṣe ẹni tó béèrè láti Gabon wọn ni wọ́n jí ọmọ gbé má ọlọ́mọ lọ́wọ́ lọ́sípítù ṣé wọ́n ṣe àkíkà ọmọ ni àbí wọ́n ní ṣe àkíkà rẹ̀ àbí ìdájọ́ ọmọ tó ti kú làwọn fún wọn kọ́ ni pé tí ọmọ bá sọnù ẹ fi sábẹ́ pẹ̀ ń wà ní ó dìgbà tó bá dájú pé ọmọ yẹn kò ní jẹ́ rírí kó tó di pé ìbéèrè yín yìí nítumọ̀ àmọ́ tá a bá lọ rí ìgbà náà pa àkíkà fún tá a bá wá rí ọmọ yẹn àwọn àpé ìjọ́ wo ni wọ́n jí gbé ẹni ìjọ́ kejì ìjọ́ tán bí ìjọ́ tí wọ́n bí gangan ni a fi ní ìdájọ́ ọmọ tó kú tí ò gbáyé títí dijọ́ keje tí ò lẹ́tọ̀ọ́ sí ká pẹran àkíkà fún náà. ẹ má jẹ́ ká gbàgbé ìjókòó alálùbáríkà níta màsí gbódàn wà búṣọ tí ó wáyé ní ọjọ́ sátọ̀dẹ̀ àbámẹ́ta ọ̀sẹ̀ tó ń bọ̀